A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn yín. Síwájú kẹ́tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń kojú ìṣòro ètò ààbò báyìí látọwọ́ àwọn agbésùmọ̀mí, àwọn jàǹdùkú tó ń ti àwọn ìwà ọ̀daràn míì èyí tó rọ̀gbà yí orílẹ̀-èdè ká. Báyìí ni ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ bóde nínú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé ó ti di dandan báyìí láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kí wọ́n lè ṣe ìrànwọ́ fún àwọn òṣìṣẹ́ aláàbò yòókù láti lè dẹ́kun àti kí wọ́n paná wàhálà lásìgbò ogun èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò. Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ bí oṣù mẹ́tàdínlógún sẹ́yìn lórí ìpinnu rẹ̀ láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Wàyí o, àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti àwọn àgbààgbà yòókù ní apá òkè ọya náà ni wọ́n ti fi ọwọ́ sí tí wọ́n sì fi òǹtẹ̀lú wípé inú àwọn á dùn gan bí ààrẹ Bọ́lá Tinubu bá lè tètè dá ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀ kí wọ́n sọ ọ́ di òfin kí iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ́ka. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí í ṣe tilẹ̀ Yorùbá eyín ọ̀gbẹ́ni Jàre Àjàyí èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde nílùú Ìbàdàn lánàá ti ṣe ọjọ́bọ̀ ṣe lálàyé wípé pẹ̀lú ọ̀rọ̀ èyí tó ti ẹnu Tinubu jáde yìí túmọ̀ sí wípé ààrẹ Tinubu ó mọ ohun tó ń ṣe ó sì ní ìfẹ́ Nàìjíríà lọ́kàn tó ń ti àlàáfíà tó ń wá fún gbogbo mùtúmùwà ọmọ ilẹ̀ yìí. Àjàyí tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ńlẹ̀ wa sọ wípé pẹ̀lú èròǹgbà ààrẹ Tinubu gbogbo àwọn ohun tó lè máa jẹ́ ìdíwọ́ ìdènà ni ààrẹ Tinubu yóò yanjú rẹ̀ láìpẹ́ yìí tí yóò sì mú kí ètò ààbò ọ̀hún kó fẹsẹ̀ múlẹ̀ látara àpẹẹrẹ àwọn ẹ̀ṣọ́ eléyìí tí ó ń ṣọ́ inú igbó Irúnmalẹ̀ forest guide èyí tí wọ́n ní Tinubu ó ti dá sílẹ̀. Ó ní bí ọlọ́pàá ìpínlẹ̀ náà bá tún pẹ̀lú yóò tún ṣe ìrànwọ́ o fún ètò ààbò ilẹ̀ yìí tí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa o, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún bó ti sọ ọ̀rọ̀ náà nílé Ìbàdàn lánàá lásìkò tó ń jábọ̀ ìpàdé tí àwọn àgbààgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ṣe lórí ìlọsíwájú ilẹ̀ yìí tó sì jẹ́ àbọ̀ rẹ̀ fún àwọn oníròyìn láti lukoro rẹ̀ fún aráyé gbọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn ò bá ní ara rẹ̀ tó lòun lé ènìyàn irọ́ lásán nípa àti wípé ẹni tó bá kú ni kù náà ní ọmọ ìyá ẹni o. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀mọ̀wé Goodluck Jonathan sọ wípé oníṣẹ́ rí àwọn eku ajẹnifẹ́ni lẹ́yìn ẹsẹ̀ òun ló pọ̀ jọjọ o nínú òṣèlú àti ètò ìṣèjọba ilẹ̀ yìí torí bí wọ́n bá rí ẹ ni wọ́n ó máa ṣe dáadáa sí ẹ. Ó ní gẹ́rẹ́ tó o bá pẹ̀yìndà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ lẹ́yìn ẹsẹ̀ tí wọ́n yóò máa sọ̀rọ̀ rẹ láìdáa bíi kí wọ́n fi ọ̀rọ̀ ẹnu kí wọ́n fi gbé onítọ̀hún ṣubú ni. Gẹ́gẹ́ bí Jonathan ti ṣe àpẹẹrẹ àwọn olóṣèlú tó ń tiwà búburú àti wà ìlóòótọ́ èyí tó ń bẹ lọ́wọ́ wọn o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Jonathan jáde níbi ayẹyẹ ọjọ́bí ọ̀kan gbòógì nínú àwọn olóṣèlú ilẹ̀ yìí tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Edo níbi ayẹyẹ ọjọ́ ìbí olóyè Mike Ògbíndòmẹ̀ èyí tó ṣe 70 ọdún nílùú Edo ìlú Benin tí ṣolúlu ìpínlẹ̀ náà. Níbẹ̀ ni Jonathan ti tẹnubọ̀rọ̀ ó ní bá a bá ń sọ̀rọ̀ nípa olóṣèlú ògbónágbòǹgbò olóòótọ́ tó jẹ́ wípé ohun tó bá sọ bẹ́ẹ̀ bá gbé yẹ̀wò fún odidi 30 ọjọ́ àti 30 ọdún ó ní òtítọ́ lẹ́mà bámbẹ̀ òun náà ni olóyè Mike jẹ́. Ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ lásìkò ìbò ọdún 2025 ni olóyè Mike ti sọ fún òun gẹ́gẹ́ bí Jonathan ti sọ. Ó ní ṣùgbọ́n ṣe rí àwọn òjèlú yòókù àti àwọn ajẹnifẹ́ni lẹ́yìn ẹsẹ̀
ó ní bí wọ́n ti ń gba wájú ni wọ́n ń gba ẹ̀yìn, àwọn ló ṣe afẹ́rí fáyán, bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe àdìnàkò fádìyẹ o. Lákòótán nínú ọ̀rọ̀ Jonathan, ó ní inú òun dùn láti wà níbi ayẹyẹ olóyè Mike àti láti sọ̀rọ̀ ìwúrí, ipa takuntakun, òtítọ́, ìwà ọmọlúàbí, sùúrù àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó ń ti bẹ̀rù Ọlọ́run èyí tí olóyè Mike gbé wọ̀. Ó gbà á ládùúrà fún wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Níbi ayẹyẹ ọjọ́ ìbí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nu lọ́rọ̀ ìlókùnbẹ̀ jọjọ o, níbi tá a ti rí Adams Oshiomhole. Bákan náà láti rí Ògúnnágbòǹgbò olóṣèlú inú Dankwabo tóun náà wà ńbẹ̀ láti ìpínlẹ̀ Gombe. Bákan náà láti rí ọ̀gbẹ́ni Lucky Ìgbínẹdọ̀ lára àwọn èèyàn àti àwọn èèyàn yòókù tó péjú pésẹ̀ síbẹ̀ níbi ayẹyẹ ọjọ́bí ọ̀hún. Lórí àkọsílẹ̀ èyí tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa tí wọ́n fi àkọsílẹ̀ rẹ̀ léde lórí àtàjèrè ọjà àpamọ́wọ́ owó èyí tó wọ àpò Nàìjíríà tó ń ti àwọn àṣeyọrí àti owó tùlùtùlù kan èyí tí wọ́n ní wọ́n rí owó ọ̀hún kó jọ o nínú ọdún tá a wà yìí láti àwọn ẹ̀ka iléeṣẹ́ ọba àpapọ̀ gbogbo, èyí tí àjọ FIRS tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé láti bí oṣù mẹ́jọ tẹ̀léńtẹ̀lé sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣòwò bówó pàdé èyí tó owó ọ̀hún lọ bí tírílíọ̀nù lọ́nà 20 náírà ó lé, tó ti àkọsílẹ̀ kan náà tí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa custom táwọn náà sọ wípé tírílíọ̀nù 3.7 eléyìí tí wọ́n tún rí àkọsílẹ̀ rẹ̀ láàrin gẹ́rẹ́ oṣù péréte nínú ọdún tá a wàyí o. Ẹni tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi ti ní gbogbo àwọn àkọsílẹ̀ èrè gọbọyì èyí tí Tinubu ń kéde rẹ̀ wípé ètò ìṣèjọba àwọn pa wọlé yìí, ó lóhun tó dáa ni, ó ní ṣùgbọ́n ǹjẹ́ àwọn oríire náà ṣó farahàn lára àwọn mẹ̀kúnnù èyí tí ebi tí ìyà ń jẹ ní orílẹ̀-èdè yìí? Gẹ́gẹ́ bí ìbéèrè àti ọ̀rọ̀ èyí tí Peter Obi fi léde lánàá lórí ìkànnì X rẹ̀ èyí tó ń sọ wípé lótìtọ́ ni Tinubu lòun ṣe àṣeyọrí, wọ́n rí èrè pa. Ó ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ǹjẹ́ owó ọ̀hún hàn lára wọn. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò lè jẹ oúnjẹ mẹ́ta yóò tí ebi ń pa, èyí tó sì jẹ́ pé púpọ̀ nínú wọn ní ètò ìṣèjọba Tinubu ti sọ di tálákà àti tí ebi ti pa, tó ń ti àwọn ènìyàn tí wọ́n ti lọ́wọ́ sí àwọn ìwà tí ò tọ́ látàrí ìyàn tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà jà. Peter Obi ní ǹjẹ́ gbogbo àwọn àkọsílẹ̀ owó wọ̀nyí tí ń bẹ lọ́wọ́ àpò ìjọba àpapọ̀ ṣé ó fi ara hàn níwájú àwọn ọmọ Nàìjíríà? Ó ní bí ó bá ti sí àpẹẹrẹ ìlápa rere èrè ọ̀hún lára ọmọlẹ̀ yìí, ó ní irọ́ lásán asánbánsá òfò ọjọ́ kejì ọjà ní Tinubu tó ń ti àwọn tí wọ́n kó tira èyí ni wọ́n ń ṣe o. Ó ní àsìkò yìí pẹ̀lú èrè náà, ó ló yẹ kí mùtúmùwà àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa jèrè, kí wọ́n ti máa dunnú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mèremère èyí tó yẹ kí owó náà kí wọ́n ti fi bẹ̀rẹ̀ sí ní máa ṣe, èyí tó yẹ kó tún dá iṣẹ́ sílẹ̀ sí fún àwọn ọ̀dọ́, kó sì mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa kó ti múnádóko sí gẹ́gẹ́ bí Peter Obi ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ìbẹ̀rù bojo ló ti mú àwọn olùgbé agbègbè Ọ̀rẹ́tà ní agbègbè Ìgbogbo Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó látàrí àwọn òkú ènìyàn bíi 5 kan èyí tí wọ́n rí ní ẹ̀bá odò agbègbè náà ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Bákan náà ni wọ́n tún rí òkú èèyàn kan ní agbègbè Ìkòròdú Báyékù ní Ìkòròdú èyí tí wọ́n ní wọ́n ṣá onítọ̀hún lẹ́sẹ̀ èyí tó sì jẹ́ wípé àwọn òkú èèyàn wọ̀nyí mú kí ìbẹ̀rù bojo kó wọ inú ọkàn àwọn olùgbé agbègbè náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, wọ́n ní nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ tí ṣe ọjọ́rú agbègbè Ọ̀rẹ́tà ní Ìgbogbo Ìkòròdú ni wọ́n rí òkú ènìyàn bíi 5 ní ẹ̀bá odò kan èyí tí wọ́n fura sí pé ó ṣeéṣe kó jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n para wọn sí etí odò tí wọ́n sì wọ́ òkú wọn lọ́bẹ̀. Wàyí o, òkú ènìyàn kan tí wọ́n rí ní agbègbè Báyékù Ìkòròdú lọ́hùn náà, wọ́n lé ẹni yìí nínú ìwádìí tí wọ́n ṣe àti àwọn oṣojú mi kòró kan tó sọ̀rọ̀, wọ́n ní ẹni jẹ́jẹ́ àgbàlagbà tí ò lè lọ́wọ́ níbi ohun tí ò dání. Wọ́n ní ọ̀rọ̀ títí arákùnrin ọ̀hún ó ṣeéṣe kó dá fìrìgbàgbó lórí ìjagun-gbalẹ̀ àwọn ọmọ nílẹ̀ tí wọ́n jà sí ilẹ̀ ní agbègbè náà ni wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún o. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí láti lè mọ àwọn amúkúnṣèkà àwọn ènìyàn ibi tó dúró sínú òkùnkùn tí wọ́n ń ta ọfà sínú ìmọ́lẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní,
ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá obìnrin ni Wùnmí Toríọlá mà ló ti bára rẹ̀ pàdé nílé ìwòsàn báyìí níbi tí ti ń gba ìtọ́jú látàrí gbogbo àwọn gbólóhùn asọ̀ wàhálà fàákàjà èyí tí wọ́n ń jù lura wọn lórí ayélujára gbogbo. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni Wùnmí Toríọlá fi ẹ̀sùn kan ọ̀kan nínú àwọn ọkùnrin òṣèré sinimá Yorùbá ni Afeez Ọwọ́ tí í ṣe ọkọ Mide Fúnmi Martins wípé ó sọ àwọn ọ̀rọ̀ kan èyí tó ju ẹnu rẹ̀ jù lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Nínú ọ̀rọ̀ tí wọ́n ní Afeez Ọwọ́ sọ ní wípé ìwà tí ìyàwó òun Mide Martins ń wù nínú sinimá yàtọ̀ gédéǹgbé sí ìwà tí ń wù lójú ayé. Ó ní gbogbo ohun tí ń ṣe nínú sinimá eré lásán ni o, ṣùgbọ́n lójú ayé ọmọlúàbí pọ́nbélé ni Mide Martins. Ó ní ṣùgbọ́n Wùnmí Toríọlá ó ní púpọ̀ nínú àwọn ìwà jàgídíjàgan tí ń wù nínú sinimá náà ní wù lójú ayé o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó tẹnu Afeez Ọwọ́ jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún lórí ètò ọ̀hún, èyí tó mú kí Wùnmí bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ sí Ọwọ́ wípé ọ̀rọ̀ tó sọ ni kò tọ́ sí lẹ́nu àti wípé ṣóhun tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ní ṣe lálàyé, èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Wùnmí Toríọlá náà kí àwọn náà máa sọ̀rọ̀ wípé lótìtọ́ ní lódodo ni ọ̀rọ̀ tí Ọwọ́ sọ ò, nítorí wípé wọ́n ti bá a pàdé tó sì jẹ́ wípé àwọn ìwà ìpáǹle yìí náà ó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì rọ Toríọlá láti dákúndábọ̀ kó jáwọ́ ìwà jàgídíjàgan sílẹ̀ kó mú ìwà ọmọlúwàbí, torí wípé àgbà ti ń dé ọjọ́ sì ti ń dé sí lórí o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó jáde èyí kí gbogbo àwọn ọ̀rọ̀ náà kó di wàhálà ohun àìsàn sí lára, èyí tó mú kí wọ́n gbé lọ ilé ìwòsàn láti lọ rí gba ìtọ́jú síwájú kí ọ̀rọ̀ náà kó tó bọ́ há mọ́ lọ́wọ́ o. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.